ìyẹn ìjẹ́jọ́ tá a wá wù yìí ó jẹ́ ọjọ́ 17 nínú oṣù kọkànlá nǹkan kan ṣẹlẹ̀ nípínlẹ̀ Kebbi gbogbo wa náà láti mọ̀ gbọ́ ṣùgbọ́n mi ò fọ́ sí wẹ́wẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ mí tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n gbìyànjú àti fọ́ sí wẹ́wẹ́ fún wa ẹ mọ̀ dá òtún ẹ wá mọ̀ gbọ́ ìpínlẹ̀ Kebbi tá à ń sọ yìí ẹkùn ìdìbò tó jẹ́ ti àríwá orílẹ̀-èdè Nàìjíríà ló wà ìgbà tó di níjẹ́jọ́ mọ́jú sí ìjeje ìṣẹ̀lẹ̀ burúkú tó ṣẹlẹ̀ ń bẹ̀ ní nǹkan bí ọwọ́ aago 4 ló bẹ̀rẹ̀ lọ́wọ́ òru gẹ́gẹ́ bí nǹkan tá a wá gbọ́ ilé ẹ̀kọ́ tó jẹ́ ti kìkì àwọn obìnrin government girls comprehensive senior secondary school tó wà ní Maga ìyẹn nípínlẹ̀ Kebbi ó ní ìṣẹ̀lẹ̀ burúkú yìí ti bẹ̀rẹ̀ bọ́rọ̀ òun ṣe ṣẹlẹ̀ gan rèé wọ́n nígbà tó di nǹkan bí ọwọ́ aago 2 lóru mo rò pé àwọn tí wọ́n jẹ́ ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ yìí àwọn ìgbìmọ̀ ìṣàkóso bẹ̀ wọ́n ti ń gbọ́ òun tẹ́lẹ̀ pé àwọn ará bí wọ́n wà ká wọn mọ́ wọ́n ṣẹ́wọ́ sáwọn àwọn ológun wa àwọn ológun débẹ̀ kò ju bí 30 ìṣẹ́jú táwọn ológun tí wọ́n kú ńbẹ̀ lọ ní wàhálà yìí bẹ̀rẹ̀ ẹ wá mọ̀ wá gbọ́ ìgbódìbí kan wá aago 3:00 wọ́n ní ṣàdédé lọ́wọ́ òru ni o wọ́n kàn bẹ̀rẹ̀ sí gbọ́rọ̀ òbọn ni ó lápá tí kò lápá tí babata ní máa ní kọ́ dojú aláriwo kọ àfi tako wọ́n ń gbúrò òbọn àṣé wọ́n kọ́kọ́ fìyẹn ẹni Ṣàngó bá tojú ẹ̀ wọlẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ò ní bá wọn bọ́ pa kò so wọ́n kọ́ dàbọn yẹn sókè pàpàpà wọ́n fẹ́ mọ ohun tó ń ṣẹlẹ̀ èmi ti ń tòtògbò tó bí nǹkan bí aago 4 wọ́n ti forí fẹ́ǹsì wọlé sínú ọgbà ilé ẹ̀kọ́ yìí ìgbà tí wọ́n kọ́kọ́ gbà ẹni tó jẹ́ igbákejì ọ̀gá iléèwé yìí vice principal òun gangan náà ló jẹ́ olórí ẹ̀ṣọ́ aláàbò ńbẹ̀ gangan inú bẹ̀ gangan ló ń gbé ẹ wá máa wá gbọ́ Hasan Makuku ni wọ́n ń pòkọ rẹ̀ Hasan Makuku yìí òun ni vice principal ilé ẹ̀kọ́ yìí ilé ẹ̀kọ́ tí mo sọ pé government girls secondary comprehensive senior secondary school ìyẹn ní Maga nípínlẹ̀ Kebbi èmi ti ń tòótọ́ ńgbà àwọn débẹ̀ wọ́n bá bẹ̀rẹ̀ sí gbálẹ̀kùn gbàgbàgbà ìyàwó ẹni tó jẹ́ igbákejì ọ̀gá ilé ẹ̀kọ́ yìí òun wá ara yọjú díẹ̀ báyìí ló bá rí wọ́n ní gbogbo ilé ẹ̀kọ́ yẹn bó ṣe yọjú látòjú fèrèsé báyìí ó ti rí wípé àwọn báńdíìtì wọ́n ti kún gbogbo ilé ẹ̀kọ́ òun wá mú kọ́kọ́rọ́ ó tilẹ̀kùn ó bá rèé sọ sí abẹ́ bẹ́ẹ̀dì ìkọ́nú àwọn ará bíi ni ẹ wá ń gbálẹ̀kùn pé mama I beg you open ìyá yìí wá ń gbọ̀n káàkiri bí bàbá sọ pé ó ti sọ kọ́kọ́rọ́ yàrá nù nígbà àwọn wọ́nà tí wọ́n fi wọlé títí wọ́n bá gbé òkúta ńlá àfi gbà lẹ́nu lẹ̀kùn wọ́n kọ́kọ́ jù sí lálákọ̀ọ́kọ́ kò yá ìyá yìí ń gbọ̀n nù lé ọkọ rẹ̀ tó jẹ́ igbákejì ọ̀gá iléèwé náà ń gbọ̀n nù lé Hasan Makuku yìí àṣẹ yóò kúkú kún jọ náà ará bí ìbá wọlé wọ́n ti wọlé báyìí wọ́n kàn sọ fún igbákejì ọ̀gá iléèwé ni pé ṣé ìwọ gangan ní igbákejì orí òun ni ok wọ́n ní kó dó báyìí ó ní kán jẹ́ kó wọ́n ó jókòó wọ́n ló dá àwọn ní kó jókòó kó sì gba àdúrà tí ó bá gbà kẹ́yìn èní ló ráyé mọ́ wọn ò fún níbọn méjì ọwọ́ kan ni wọ́n nàbọ̀ sí àfipá o eléyìí bá mẹ́gbẹ́ lọlẹ̀ ìyàwó arákùnrin bẹ̀rẹ̀ sí gbọ̀n káàkiri inú ilé wọ́n wá lọ́mọ obìnrin kan tó jọmọ wọn tí ń gbé pẹ̀lú wọn ọmọ yẹn ni wọ́n wá gà lọ́rùn wọ́n ní kó rèé ìṣòwò wájú kó mú wọn lọ bí tí àwọn akẹ́kọ̀ọ́ yìí tó jọ̀dọ̀ ọmọbìnrin yìí kó mú wọn ìṣòwò bí tí wọ́n wà hostel ni o wọ́n ń gbé ń bẹ̀ ni kì í ṣe pé wọ́n ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ ńgbà náà lọ́wọ́ òru láago 4 ìyẹn ni wọ́n wá tì wájú ó ti rókù bàbá rẹ̀ ilé ẹ̀jẹ̀ ti ń ṣàn wọ́n bá ga ọmọ yìí lọ́rùn ìgbà wọn mọ̀mọ́ yìí débẹ̀ ọmọ yìí ló wá ní ibi tí hostel làwọn ọmọ ti bí wà rí bọ́n ti bẹ̀rẹ̀ sí kó wọ́n kó 25 nù wọn 25 students òní wọ́n kó nù wọn wọ́n bá ní kí wọ́n rí ìṣònú gbó wọ́n ní kàn ìṣònú gbó kọ́mọ lọ́nu gbó kọ́mọ lọ́nu gbó wọ́n ti kó wọn lọ́nu àwọn kan nù wọn àwọn yẹn rèé sá sí abẹ́ bẹ́ẹ̀dì nígbà wọn ti ní tán ti ń kó àwọn kan ìgbà wọn ti kó 25 wọ́n lọ́nu gbó àmẹ́ni tó ṣẹ́wọ́ sí àwọn ọlọ́pàá wá lé wọn bọ̀ ṣùgbọ́n wọ́n escape láti kàn 25 yẹn lọ lọ́jọ́ ajé mọ́jú sí ọjọ́ ìṣẹ́gun ẹ̀sìn yẹn lé ní a rò pé ó kúléwé ni a mọ̀ pé ó kúléwé kò kúlégbò ìbò di ní ìjeje lọ́jọ́ 17 gangan lọ́jọ́ Tuesday lọ́jọ́ ìṣẹ́gun ìpínlẹ̀ Kwara ló tún kàn Kwara táwí
ẹkùn ìdìbò tó jẹ́ ti àríwá àárín gbùngbùn tá a mọ̀ sí North Central ní Kwara wà, Kwara State gangan. Àwọn tí wọ́n bá ti mọ̀ bẹ́ẹ̀ bá lọ wọnú máàpù Nàìjíríà ẹ ti mọ ohun tí mò ń sọ yìí. Ibì kan wà ńbẹ̀ tí wọ́n ń pè ní Ẹ̀rùkù. Kì í ṣe Ẹ̀rùkù ti ọ̀dọ̀ wa lọ́dọ̀ wa ń bí. Ẹ̀rùkù kan ń bẹ bá a bá ń lọ sọ́nà ọ̀nà Ìta Òṣì táàrí mọ́ kọjá lọ sọ́nà Ọbádá Oko, Ẹ̀rùkù kan ń bẹ ńbẹ̀. Ṣùgbọ́n eléyìí ìpínlẹ̀ Kwara ló wà. Àwọn eléyìí náà ọ̀nà ń ṣèsọjí lọ́wọ́ ọ̀rọ̀lẹ́. Àwọn nǹkan bíi aago 5 sí aago 6 àwọn onísọjí bàbá 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 Jésù 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 wọ́n wá ń pa àtẹ́wọ́ṣá, wọ́n ń gba àdúrà kíkankíkan. Kí là ń wá káàkiri? ìbá àdúrà náà là ń wá. Àdúrà ló mọ̀ gbà kì í ṣagbára. Bẹ́ẹ̀ lẹ́lòmíì kọjú sógiri ẹ bá ń wà wọ́n ẹlòmíì inú ilé chọ́ọ̀ṣì gan bíi pé kó fa ògiri ìyá ni níbi àdúrà bá kà láàgan. Ẹni bá dàdúrà òdà kó ní kí wọ́n rè ṣépè sọ ọlọ́mọ ṣèmi lẹ́nu èpè ń tèmi. Ẹ bá mọ̀ wá gbọ́ wọ́n wá ń gba àdúrà yìí lọ́wọ́. Ìpínlẹ̀ Kwara mọ̀déhùn ṣàdédé ni wọ́n bẹ̀rẹ̀ sí í gbọ́rọ̀ wọn ará bí ìbàdé. Nígbà wọ́n dé wọ́n bá yabò wọ́n di báràká. Àwọn ìyá oníyà, àwọn ọmọ kéékèèké pàpàpà wọ́n ti fọ́ mẹ́ta níbọn nù wọn. Àwọn yẹn ti ṣubú gbàràgàdà síwájú ìta. Kódà gan ẹni tó jẹ́ pásítọ̀ gan nù ṣọ́ọ̀ṣì wọ́n ní kóun náà ìṣó ń wájú ni wọ́n ti kó gbogbo wọn rèé. Wọ́n rèé kó wọn lọ bẹ́ẹ̀ ọ̀kadà wọ́n sì ní wọ́n gbé a. Nǹkan kan tí mo fẹ́ sọ fún wa rọ̀lẹ́ òní, wọ́n ṣe àwọn àlàyé kan tó sì jẹ́ pé àwọn ìjọba wa wọ́n gbọ́dọ̀ tètè mógìrì sí ọ̀rọ̀ ntàwí yìí torí pé kò ṣòro fi lábọ̀dáwọ̀ òkè ọ̀hún ó kù pẹ́rẹ́ kí ó fẹ́ èrè jẹ tán. Ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ láyé àtijọ́ ni gbogbo ara là ń mú tó báyìí ààbò gbogbo ara tó ni. Ẹ wá mọ̀ wá gbọ́ ìgbà wọ́n bẹ̀rẹ̀ sí í kó wọn nínú ilé ìjọsìn yìí. Wọ́n bá kó wọn ó di rẹ́rẹ́mù wọ́n ń kó wọn wọnú igbó lọ. Àwọn tí wọ́n kó wọn jẹ́ 38 wọ́n ti pa 3 síta. Àwọn yẹn ti ṣubú garagada sílẹ̀ ẹlẹ́. Ìyá kan wà ńbẹ̀ ó ń sáré lọ jàǹtòló báyìí ni. Ìyá àgbàlagbà kójú mọ́ rí bí gbogbo ara lóògùn ẹ̀. Ẹ wá mọ̀ wá gbọ́ wọn kó wọn. Alàgbà kan wà ńbẹ̀ Emmanuel Bámidélé wọ́n pókọ rẹ̀. Emmanuel Bámidélé yìí lẹ́yìn ìgbà tí wọ́n fi torí wọ́n ti fi gbogbo àwọn 38 yẹn wọ́n ti yọ̀ǹda wọn lẹ̀ ká gbà pàdúrà tí wọ́n ń gbà ṣọ́ọ̀ṣì yẹn ló gbà àtàwọn tá a wà lé gan. Torí ẹnìkan wà nínú wọn tó jẹ́ pé ń sọ pé àwọn ọmọ 3 lọmọ òun tí wọ́n kó àtọkọ òun ó sì wà ńbẹ̀. Alàgbà Bámidélé yẹn jẹ́ kó yé wa wípé ńgbà tí wọ́n kó wọn dénú igbó wọ́n ń jẹ́ kó yé wọn pé kò sẹ́ni tó lè wọnú igbó níbi táwọn kó yín dé yìí tó lè yọ́bọ́rọ́ mọ́ àwọn lọ́wọ́ àfi táwọn ò bá fọ́rí rẹ̀ tí wẹ́wẹ́. O ò lè wọ bí o mọ bí tí wọ́n ń pè bí sá ọ̀dà yóò mọ bí tí wọ́n ń pè bí lóbì ṣeré o rárá lóbì ṣeré kò sẹ́ni tó lè wọ bí tó lè yọ́bọ́rọ́ má wà lọ́wọ́ pẹ́ ẹ̀sà lọ ẹ̀ ń tọ́ra ẹ̀ ń jẹ ni dey play. Wọ́n kó wọn wọbẹ̀ wọn jẹ́ wọn mú wọ́n nàkúnà. Ibẹ̀ ni wọ́n wà títí tí àwọn tí wọ́n pa àwọn olókùú wọ́n ti lọ gbókùú wọn. Kódà níjọ́ Sunday àná wọ́n náà ṣìṣì sí ń bẹ̀ pẹ̀lú bọ́n gbágbágbá ni pẹ̀lú àwọn agbófinró wọn ni wọ́n ṣe. Ìgbòdì lọ́jọ́ Àlàmísì tó kọjá yìí gọ̀ǹtọ́ tún yan nípínlẹ̀ Niger. Ilé ẹ̀kọ́ kan wà ń bẹ̀ tó jẹ́ ti Kátólíìkì tó jẹ́ tàwọn àgùdà. Gẹ́gẹ́ bí ohun tá a gbọ́ ńgbà wọ́n lọ kó àwọn eléyìí náà. Àwọn 50 tí wọ́n ní wọ́n yọ́bọ́rọ́ mọ́ ọ lọ́wọ́ àwọn àgbẹ̀ tó wà nínú igbó ló jẹ́ káwọn èèyàn rọ́nà àbáyọ. Ẹ lọ wádìí wò dáadáa. Bá a bá ń sọ investigative journalism àwọn ọ̀gá wa ló fi kọ́ wa. Bàbá wa Edward Àyìnà kọ́lọ́run bá kó jẹ́ kẹ́mi bàbá yìí ogun. Mọ̀rúfà Àlàbí Adégbóyèga ọmọ àgbà tí ń gbénu rédíò ó yànmùyànmù lára iṣẹ́ tó fi káwa nu. Ó gbọ́dọ̀ ó mọ̀ wádìí ó ṣèwádìí dáadáa ó jẹ́ kó pọ̀ dáadáa kó lè rí òun sọ fáwọn èèyàn kì í ṣe ká mọ wàrà wò tó kọ́ ní gbogbo ètò. Àwọn ọmọ tí wọ́n tún wá kó yìí wọ́n bá tún kó àwọn náà láàrin ọ̀sẹ̀ kan ni o ẹ máa wòye rẹ̀. Ìyẹn nípínlẹ̀ Niger nígbà wọ́n wá kó àwọn eléyìí wọ́n bá tún kó àwọn yìí náà ó tún di rẹ́rẹ́ mú wọ́n tún kó wọn lọ inú igbó lọ̀bọ̀ gbé inú igbó ní ilé ayé tiwọn láyé yìí àwọn ẹni ibi inú igbó ni wọ́n bá rè kó wọn lọ́bẹ̀. Èmi ti ń tòótọ́ ìgbà wọn kó wọn dénú igbó àwọn tí wọ́n kó wọn yìí ṣe 50 o ká ilé mọ bí wọ́n ti pọ̀ tó bí 50 bá lè sá kúrò nínú àwọn tí wọ́n kó náà
ẹ wá mọ̀ wá gbọ́ ilé ẹ̀kọ́ tí wọ́n ti kó wọn nípínlẹ̀ Niger tí mò ń sọ yìí St. Mary's Private Catholic Nursery and Primary School àwọn ilé ẹ̀kọ́ tó jẹ́ ti alákọ̀ọ́bẹ̀rẹ̀ Papiri ló wà nípínlẹ̀ Niger. ẹ wá wo ohun tó wá ṣẹlẹ̀ ńbẹ̀. ìgbà wọn kó wọn tó di láàrin òru inú igbó tí wọ́n lọ kó wọn sí kẹ́lẹ́ mọ́ bí wọ́n ti pọ̀ tó àwọn àgbẹ̀ tí wọ́n ń dáko ságbègbè bẹ̀ àwọn yẹn ni wọ́n wá lọ ṣí àwọn ọmọ yìí lẹ̀ báwọn ti mọ̀ pé wọ́n jí yín kó wá bí ni torí kò kú sílé ìwé inú igbó tí wọ́n kó yín wá yìí ó yá etí yín ẹ̀fọ́ etí yín ọ̀pẹ̀lọpẹ̀ wọn àwọn ni wọ́n rè ní Kòtàngórá gangan nílé ẹ̀kọ́ yìí wà ni wọ́n rè ní pé kí wọ́n máa lọ àwọn ni wọ́n yọ̀ǹda àwọn 50 wọn ó yá ẹnu orí yọ ó dìde ẹ mọ̀ sọ pé àwa la ṣí yín lẹ̀ o torí àwa gan fúnra wa ẹ̀mí àwa gan fúnra wa ẹ̀mí wa òdì. wọ́n ti wá dárúkọ àwọn ọmọ 50 ọ̀hún 50 nu wọn tó sá lọ mọ́ wọn lọ́wọ́ táwọn àgbẹ̀ tí wọ́n ṣèrànwọ́ fún lára àwọn tí wọ́n wá dárúkọ náà gbogbo orúkọ wọn ti fi bí yìí Samson Bitrus ó wà ńbẹ̀ Emmanuel Francis Amos Matthew Timothy Peter Ayuba Victor Bulus Emmanuel Bulus Samaila ìyẹn túmọ̀ sí pé ọmọ bàbá kan làwọn méjèèjì yẹn Caleb Oza Catherine Emmanuel Christopher Ezekiel Dominic Daniel Dominic Elisha ọmọ bàbá kan làwọn yẹn náà Elisha Haruna Ezekiel Yakubu Ezekiel Emmanuel Ezekiel Samuel Ezekiel Pius ọmọ mẹ́rin òun lélẹ́yìí ọmọ bàbá kan náà làwọn mẹ́rẹ̀ẹ̀rin ẹ máa wo ọmọ bàbá kan náà làwọn mẹ́rẹ̀ẹ̀rin tí mo dárúkọ àwọn Ezekiel Yakubu Ezekiel Emmanuel Ezekiel Samuel Ezekiel Pius ọmọ bàbá kan náà làwọn mẹ́rẹ̀ẹ̀rin Ezra James Fẹ́mi Peter Gloria Jeremiah Godiya Matthew Ibiya Ishaya David Joseph Sunday Julius Paul Justina Adamu Keziah Musa Lawrence James Lawrence Yohana ọmọ bàbá kan náà làwọn yẹn náà Marcus Bulus Mariam Joshua Matthew Dauda Mika Luka Michael Jacob Musa Timothy Naomi Bulus Nicodemus Ibrahim Peter Jonathan Priscilla Peter Emmanuel Godwin Samaila Dauda Stephen Andrew Sunday Shadrach Victoria David Victoria Ishaku ọmọ bàbá kan náà làwọn yẹn náà Vincent Emmanuel Yaya Sani Yakubu Saminu Yunusa Musa àti Yusuf Sunday àwọn 50 tọ́wọ́n àgbẹ̀ tí wọ́n rescue wọn tí wọ́n lè bọ́ tanu níbo la wá ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà níbo la ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà ara àwọn nǹkan tí mo fẹ́ kẹ́ jẹ́ ká mọ̀ rèé ẹ wá mọ̀ wá gbọ́ gẹ́gẹ́ bí wọ́n ti sọ àwọn tí wọ́n jí kó nílé ẹ̀kọ́ yìí kí n lè ṣàlàyé ẹ̀ fún yín kó yé wa 234 236 ni wọ́n kó láì ṣẹran bẹ́ẹ̀ bá kó ẹran tó tó yẹn gan àwọn ẹlẹ́ran ó mọ wáyàn kiri ni 234 236 làwọn ọmọlé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí wọ́n kó wọ́n ní àwọn ọmọ 3 nu wọn iná wọn tó jẹ́ ọ̀gá olùkọ́lé ẹ̀kọ́ yẹn ó lọ́mọ 3 ńbẹ̀ ìyẹn wà ńbẹ̀ àwọn ọmọ secondary school tí wọ́n jí kó àwọn yẹn 14 àwọn olùkọ́ 12 àwọn ló wà ńbẹ̀ gbogbo àwọn tí wọ́n wá náà jí kó tá a bá ro gbogbo ilé papọ̀ ó jẹ́ 2,205 265 làwọn tí wọ́n jí kó ńbẹ̀ ẹ wá máa wá gbọ́ mo fẹ́ rán wa létí kankan kó tó di pé mo sáré sójú òpó rẹ̀ torí a gbọ́dọ̀ dá sí àìsàṣọ lọ́rùn pàká ó tó àpérò fún àwọn ọmọ mariwo eégún tó bá jáde lọ́sàn-án ó ti kú òní àìwò ìyìn tí mo wá fẹ́ rán wa létí rèé àwọn nǹkan kan ṣẹlẹ̀ tó jẹ́ kó léra wọn bẹ́ẹ̀ tí mo sì fẹ́ káwọn èèyàn wa ẹ jẹ́ ká kúnlẹ̀ fún àdúrà ká bá àwọn ìjọba wa sọ̀rọ̀ ìbò la fẹ́ gbà lórílẹ̀‐èdè Nàìjíríà torí pé kò tiẹ̀ wá yé ẹnikẹ́ni mọ́ lọ́wọ́ tá a wá wà yìí rárá ẹni bá sọ pé ó yé òun ó ń tanra rẹ̀ jẹ ni ẹni bá ló yé òun kí ni mo sọ ó ń tanra rẹ̀ jẹ ni.